mo ṣẹ̀lá ìbọrú, mo ṣẹ̀lá ìbọyè, mo ṣẹ̀lá ìbọ ṣíṣe. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrì kú déédéé wòyí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi àwọn ọmọ yín náà ni Òṣàtọ́lá Abímbọ́lá, olóòtú ètò Ìṣẹ̀ṣe Làgbà. Mo wá dá ẹ̀yin olóṣùkà tẹ máa ń bú mi, mo wá dá yín lóhùn. Látàrí fọ́nrán tí mo ṣe síta ní àná fún bàbá Sheikh Muyideen Ajani Bello, Anakumlai. Ẹni mi ò ní ẹ̀kọ́, ẹni wọn ò kọ́ mi. Èébú méjì yẹn ni mo fẹ́ refer sí for now. Mo dẹ̀ fẹ́ educate yín lé lórí. Àwọn míì nínú yín dẹ̀ tún bù ṣe gàgàrà, wọ́n ní mi ò láṣọ rẹ bíi ti bàbá Ajani Bello, bàbá Sheikh Muyideen Ajani Bello lórí ìkọ́. Pé tó bá yẹ pé mo ní aṣọ rere lórí ìkọ́ ni mi ní fáwọn ìyá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí mo ṣe fáwọn ìyá yẹn. Lóòótọ́ ni wọ́n kọ́ mi. Mo dẹ̀ sure wípé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀, ẹ mọ̀ pé ìdílé mùsùlùmí ni mo dàgbà sí. Làtífà lórúkọ mi. Àwọn tí mo dàgbà sí lọ́wọ́ wọn ò kọ́ mi lẹ́kọ̀ọ́ tó dára rárá. Mo dẹ̀ sure wípé ẹ̀kọ́ tí wọ́n fi tọ́ èmi náà dàgbà náà fi tọ́ ẹ̀yin olóṣùkà tẹ̀ ń bú mi káàkiri lórí péjì mi, òun ló fi tọ́ yín dàgbà. Kí ni ẹ̀kọ́ náà? Tó bá jẹ́ pé ẹ̀kọ́ tẹ̀ ń refer sí òun ni wípé bá a ṣe lọ lé kéwú, tá a ké Quran, mi ò ṣe wòlímọ̀, but ọ̀pọ̀lọpọ̀ yín ṣe wòlímọ̀. Àmì inú yín tó yẹ ń bú mi, ẹ ṣe wòlímọ̀, àwọn kan ò dẹ̀ ṣe wòlímọ̀, àwọn gan ò tiẹ̀ kéwú tó ibi tí mo kéwú dé. Tí wọ́n fi ń bú mi lórí àgbàgbé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀le yìí náà. Lóòótọ́ wọn ò kọ́ mi. Ẹ̀kọ́ òdì ni wọ́n kọ́ mi ní àtìlé wa wá. Torí ó dá mi lójú ní gbangba wípé ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi náà ni wọ́n kọ́ ẹ̀yin náà. Ẹ̀kọ́ yẹn dẹ̀ lẹ́yìn ṣì ń múlò lénìí. Irú àwọn ẹ̀kọ́ ká máa la ẹnu orí wa, ká máa pe àwọn baba ńlá wa tí ó jẹ́ wípé àtàrà wọn náà la gbà ṣẹ̀ wá sílé ayé gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrì. Ká máa pè wọ́n ní aláṣìṣe. Ká sì máa condemn gbogbo nǹkan tí wọ́n ti fi gbogbo ìgbésí ayé wọn ṣe. Gbogbo bí wọ́n ṣe fi ìgbésí ayé wọn tí wọ́n fi ẹ̀mí di fún wa wípé kí àwa náà lè ní orísun, ká lè ní obì kan pàtó láti máa sọ wípé ibi báyìí láti wá. Ká má dàbí àwọn Fúlàní adaranjẹ̀. Mo rò pé àṣìṣe tí wọ́n ṣe lọ́wọ́ yín nìyẹn. Ká má dàbí àwọn Fúlàní adaranjẹ̀ tí wọn ò lórí irun tó yẹ pé nomadic people ni wọ́n. Tó jẹ́ wípé wọ́n máa ń ṣí kiri ni bí ẹranko, bí ewúrẹ́. Tán bá ti lé ewúrẹ́, tí ewúrẹ́ bá ti ṣí ilé yà báyìí, tán bá ti lé báyìí kẹ́kẹ́kẹ́kẹ́ tó ti lẹ ní oko, á tún sáré, ó tún lọ bòmí nìyẹn. Tí wọn ò bá tún fẹ́ rí níbẹ̀ yẹn, wọ́n á tún lẹ̀ lóko, ó tún sá lọ nìyẹn. Ṣùgbọ́n àwọn baba ńlá tiwa, wọn ò rò wípé nígbà tí àwọn ajogúndé tí wọ́n fẹ́ wá gba ilẹ̀ wọn. Torí àwọn bàbá wa, a gbọ́ nínú ìtàn rí wípé àwọn bàbá wa ti dé ibì kan, wọ́n ti rí àwọn tó ń settle síbẹ̀ yàtọ̀ sí ìjà tí wọ́n jà láàrin ara wọn. Pé wọ́n ti rí àwọn ẹ̀yà míì, bóyá àwọn òyìnbó àbí àwọn kọ̀rá tí wọ́n ń gbé ńbẹ̀ tí wọ́n ti settle síbẹ̀, àbí àwọn àràbó, àwọn lárúbáwá tí wọ́n ń gbé ńbẹ̀ tí wọ́n ti ń settle síbẹ̀, tí wọ́n dẹ̀ lọ ṣí wọn nídìí níbi tí wọ́n ń gbé, tí wọ́n dẹ̀ jagun, tí wọ́n pa wọ́n lórí nǹkan ìní wọn. Àwọn bàbá wa ni nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí, pàápàá jùlọ táwọn Fúlàní. Inú ìtàn yẹn ló wà tí wọ́n fi gba Ìlọrin mọ́ àwọn bàbá wa lọ́wọ́. But àwa tó jẹ́ wípé àwa fortunate enough tá wà lórí ilẹ̀ wa, tí ní gbogbo ibikíbi ní ilẹ̀ kóòtù òjìrì, tí a lè náwó, tí wọ́n lè béèrè lọ́wọ́ èmi ní ìsìn wípé ọmọ ìlú bo ni mí, tí mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ Ìjẹ̀bú, ọmọ Ìpẹ̀rù Rẹ́mọ, òun ni mí. Mo ń fi ọwọ́ yẹn sọ̀yà, kì í ṣe wípé bóyá mo fi ń sọ egungun ẹran ni o. Authoritatively ni mo fi ń sọ̀yà pé bíbí báyìí ni mo ti wá. Mo rò pé àwọn kan
ni wọ́n dúró síbẹ̀ ni wọ́n sọ wípé kí la fẹ́ fi ilẹ̀ fáwọn àrọmọdọ́mọ wa tí èmi wà lára wọn. Nígbà tí àwọn ajogun yìí bá gba ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́, I think àwọn àwọn àrọmọdọ́mọ wọn, ìyẹn mi àtàwọn akẹgbẹ́ mi yòókù, ní duty yẹn láti preserve ilẹ̀ wa lẹ́dẹ̀ wa. So nǹkan tí wọ́n kọ́ ẹ̀yin àti èmi nílé kéwú nígbà yẹn ni wípé ká má fi ọ̀wọ̀, ká má bu ọ̀wọ̀ fún àwọn baba ńlá wa, ká máa la ẹnu agbárí tòkè wa sísàlẹ̀ láti máa pè wọ́n ní aláṣìṣe, láti máa pè wọ́n ní ẹni ẹ̀kọ́ àti ẹni ègbé, láti máa pè wọ́n ní ẹni ẹ̀kọ́ àti ẹni ègbé, ẹni ibi. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn òyìnbó àtàwọn lárúbáwá tí wọ́n wá dààmú àwọn bàbá wa plus àwọn fúlàní, wọn ò la ẹnu láti pe àwọn bàbá ńlá wọn ní ẹni ẹ̀kọ́, ẹni ègbé. Wọn ò la ẹnu láti pe àwọn bàbá wọn láláṣìṣe. Usman Dan Fodio ó ní iye èèyàn tó pa ní ilẹ̀ Haúsá tó ń bayé wọn jẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn àrọmọdọ́mọ Usman Dan Fodio wà lórí ilẹ̀ wa lẹ́nu, àwọn ló ń dààmú wa lẹ́nu, tí wọ́n ń kọ́ àwọn àrọmọdọ́mọ, àwọn ọmọ wa, tí wọ́n ń kọ́ wọn sí àwọn baba ńlá wọn pé kó máa pè wọ́n láláṣìṣe. Nígbà tí àwọn àrọmọdọ́mọ yẹn ò lè lu ọpọlọ gẹ́gẹ́ bí èmi ṣe lu ọpọlọ mi láti wá wò wípé ẹ ti ẹ̀ dúró ná. Àwọn tí wọ́n jẹ́ àwọn ajogun yìí, kí ló dé tí wọn ò lanu agbárí wọn pé àwọn baba ńlá wọn láláṣìṣe? Kí ló dé táwọn Fúlàní tó wà láyé ìsìn kí wọn ò pe Usman Dan Fodio àtàwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láláṣìṣe? Álímì nìyẹn. Kí ló dé tí wọn ò pe Álímì láláṣìṣe? Àwọn òyìnbó tí wọ́n wá bayé wa jẹ́ láfíríkà, kí ló ti ń porúkọ ẹ̀? Kí ló dé tí wọn ò pe gbogbo wọn láláṣìṣe? Queen tó sì bayé wa jẹ́, àná alánà yìí ni Queen kú. Wọ́n ṣojú, wọ́n tún ṣẹ̀yìn fún. Kódà ayé gbọ́ ọ̀run mọ̀, gbogbo ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ni wọ́n fi ṣe, tí wọ́n fi sin Queen. Gbogbo wa la rí lórí ayélujára yìí. Kí ló dé tí wọn ò pé láláṣìṣe pẹ̀lú gbogbo crime tí Queen yẹn commit sí àwa ilẹ̀ àwa adúláwọ̀? So àwọn baba ńlá kù bàbá tèmi tó jẹ́ wípé gbogbo ìgbésí ayé wọn, gbogbo ẹ̀mí wọn ni wọ́n fi dí kí n lè fọwọ́ sọ̀yà wípé ọmọ kóòtù òjíire òun ni mí. Kí n lè fi ọwọ́ sọ̀yà wípé mo tan mọ́ wọn nílùú Ìbàdàn, ní ìlú Ọ̀ṣọ̀run Ògúnmọ́lá. Kí n lè fọwọ́ sọ̀yà wípé mo tan mọ́ wọn ní Abẹ́òkúta, ní ọ̀dọ̀ bàbá wa Lísàbí Agbòǹgbàkàlà. Kí n lè tún fọwọ́ sọ̀yà wípé ọmọ Ṣàgámù ẹ̀jẹ̀ wọn ń ràn nínú véènì mi. Kí n lè tún lè fọwọ́ sọ̀yà wípé ọmọ Ìpẹ̀rù Rẹ́mọ Akẹ̀sán baálẹ̀ ọjà, Akẹ̀sán tó wá láti ìlú Ọ̀yọ́. Ẹ rí gbogbo connection yẹn bí mo ṣe ń ka àwọn generation mi backward yẹn. Sẹ́yìn, ẹ rí mo ṣe ń ka bá ṣe tan mọ́ wọn níbí, bá ṣe tan mọ́ wọn níbí, bá ṣe tan mọ́ wọn níbí. Àwọn tó wá fi ẹ̀mí wọn dígun ní ọjọ́ kìíní àná, kí irú mi wá la ẹnu kìkì sísàlẹ̀ kí n wá sọ pé aláṣìṣe ni wọ́n. Ẹ rí pẹ̀kọ́ ni. Òun ni irú yín náà ni. Ṣé ẹ̀kọ́ gidi nìyẹn? Irú ẹ̀kọ́ yẹn lèmi wá gbé sí ẹ̀gbẹ́ kan. Ni mo wá ṣe kí ni mo wá mú ẹ̀kọ́ gidi wípé àwọn bàbá ńlá mi ni, àwọn ìyá ńlá kú ìyá mi ni wọ́n. Màá máa gbógo wọn ga níbikíbi tí n bá máa lọ. Màá máa fi ẹnu mi, màá máa fi yìn wọ́n torí wípé akọni ni wọ́n. Nínú àwọn tí wọ́n kọ́ wa láti máa pe àwọn baba ńlá kú bàbá wa àti ìyá ńlá kú ìyá wa ní aláṣìṣe náà ni Ajani Bello wà. Sheikh Muyideen Ajani Bello àtàwọn àfáà yín àtàwọn tó kọ́ ẹ̀mí náà ní kéwú. Ká máa rí àwọn baba ńlá wa bíi ẹni ẹ̀kọ́, ẹni ègbé.
tó bá jẹ́rú ẹ̀kọ́ tẹ́ ń sọ wípé mi ò ní nìyẹn, mi ìdẹ̀fẹ́ ni. Ṣó ti yé yín? Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ fún ẹ̀yin tẹ́ wá ń sọ wípé mi ò ní irú aṣọ bíi ti Sheikh Muyideen Ajani Bello lórí ìkọ́. Mi ò lè rírú ẹ̀ lórí ìkọ́. Torí ní àti àárọ̀ ọjọ́ bàbá Sheikh Muyideen Ajani Bello alápámáṣiṣẹ́ ni wọ́n. Òkú ìrònú bàbá ọ̀lẹ. Wọn ò fi ọwọ́ wọn báyìí kán wá sọ history ibi tí wọ́n ti fi ọwọ́ wọn iṣẹ́ tí wọ́n kọ́ láàárọ̀ ọjọ́ ayé wọn kí wọ́n wá sọ fún wa. Iṣẹ́ tí wọ́n ra wọlé, tí wọ́n kọ́, tí wọ́n ṣe kí ló ti ń porúkọ freedom ẹ̀ láàárọ̀ ọjọ́ ayé wọn kí wọ́n wá sọ kí gbogbo ayé bá wọn gbọ́ pé bàbá yìí náà gbìyànjú kí Allah tó pè wọ́n pé kán wá di oníwàásí àgbáyé. Wọn kọ́. Kò sí iṣẹ́ kankan tí bàbá kọ́. Iṣẹ́ tí bàbá ra wọlé ní àárọ̀ kùtùkù ní jìnjìkùtù ayé àárọ̀ bàbá òun ni pé wọ́n sọ wọ́n sílé kéwú kán lọ máa kọ́ èdè àràbù kán wá fi wá máa ba ilé ayé tíran-díran wọn jẹ́. Kán wá fi kọ́ àwa, kán fi kọ̀yìn wa against àwọn bàbá ńlá kú bàbá wa tí wọ́n fi ẹ̀mí dígun fún wa kán wá jogun àwa ọmọ àrọ́mọdọ́mọ yẹn lẹ̀ fún àwọn àràbò tí wọn ò bá wa tán. Gbogbo nǹkan tí bàbá fi gbé sí ayé wọn ṣe nìyẹn láti àárọ̀ kùtùkùtù jìnjìkùtù ìyá bàbá yẹn jí báyìí. Ó jí sọ́wọ́ báárà ni. Agbe ni bàbá ṣe tí wọ́n fi dàgbà tí wọ́n fi dé èjì. Agbe òun ni bàbá ṣe. Bàbá ò ṣiṣẹ́, wọn ò lóko, wọn ò lódò. Tó bá jẹ́ irú aṣọ bẹ́ẹ̀ yẹn lẹ́ ń sọ, èmi ò ní irú yẹn nínú ẹbí mi. Àwọn aṣọ rí, àwọn sophisticated aṣọ. Àwọn aṣọ tó jẹ́ wípé tó dùn wò, tó jojú ń gbèsè. Òun lèmi ní nínú ẹbí tèmi látorí àwọn bàbá mi. Ẹ mọ̀ pé ìdílé ọba ni mo ti wá. Bí bàbá mi ṣe Islam tó. Olówó ni bàbá yẹn ní gbogbo Ìpẹ̀rù. Ẹ má jẹ́ ń dárúkọ. Ní gbogbo Ìpẹ̀rù pátápátá. Kì í ṣọ̀rọ̀ wípé kinní kan. Ṣé mọ àwọn abọ́láńlé tí wọ́n tún ṣiṣẹ́ kún ọlá ọwọ́ wọn. Ìgbà tí owó ń jẹ́ owó ni bàbá tèmi ti pọ̀ sókè rajà tó ti ń kọ́ ilé sí Èkó. Pẹ̀lú iṣẹ́ owó ẹ̀ ni. Gbogbo nǹkan tí Ajani Bello, Sheikh Muyideen Ajani Bello, gbogbo nǹkan tí wọ́n ní ní ilé ayé wọn kí wọ́n wá sọ. Bí wọ́n ṣe ní. Nínú pé kán sọ wípé ànàkùn láì bàbá a fún yín nílẹ̀ yìí ẹ máa fi ṣe gbá ẹ fi kọ́ mọ́sálásí a gbé mọ́tò yìí fún yín aṣọ yìí ẹ̀yin lẹ ní a rán yín ní Mọ́kà a fẹ́ kẹ́ ẹ wá sí Amẹ́ríkà. Kò jọ agbe kò jọ kan. Kì í ṣe pé kò jọ agbe bàbá ṣagbe ní agbe gidi. Fine bara, decent bara ni bàbá ṣe tó fi darúgbó. Yes, of course. Níbi ibi oníwàásí ìta gbangba wàásí ojúlé sójúlé. Tá a bá ní ká wò dáadáa nínú owó ògùn bàbá tèmi. Tá a bá ní ká wò dáadáa tí bàbá yẹn bá tó yá pé bàbá mi ò tí ì darúgbó kó ti kú ni. Nínú ògùn bàbá tèmi Ajani Bello. Sheikh Muyideen Ajani Bello wọ́n ti fún ní owó rí. Torí pé bí tí bàbá yẹn oníwàásí àgbáyà wọ́n try gan, wọ́n popular jingo ni wọ́n. Níbi ká tọrọ agbe yìí. Níbi kan bímọ kan lọ gbégbá síbẹ̀. Owó kan mọ́ má gọ̀, owó kan mọ́ má kú, owó kan mọ́ dàgbà, owó kan mọ́ ṣe gbá, owó kan lè jèrè ọmọ, owó ìyá ọmọ òkú, owó bàbá ọmọ òkú. Òun ni Ajani Bello fi ṣe. Tó fi débi tó délé ni. Owó wípé kó máa lọ kiri kó máa kọ̀ndẹ́mù àwọn oníṣẹ̀ṣe kó máa kọ̀ndẹ́mù àwọn bàbá ńlá wa àti ìyá ńlá wa. Ó jẹun èpè sanra ní gbogbo ẹnu ni mo fi sọ. Ṣẹ̀ṣẹ̀ télọ̀ ló kọ́. Àbí skúùlù wo ló lọ tá máa sọ wípé bóyá báǹkì.
ló ti ṣiṣẹ́ tó fi gbé dé level tó wà yìí. Tó bá jẹ́ irú aṣọ tẹ́ ń sọ nìyẹn, èmi ò ní irú ẹ̀ nídìílé mi torí pé mi ò ní ẹnikẹ́ni tí ọwọ́ ẹ̀ dilẹ̀ tó jẹ́ oníwàásí wèrè kiri kó máa lọ kiri gbogbo ojúlé onílé, àwọn tí ò mọ Allah dáadáa kó máa sọ fún wọn, kó máa gba owó lọ́wọ́ wọn, kó máa gbé báárà kiri lẹ̀. Mi ò ní irú wọn nídìílé mi. Gbogbo wa pátápátá là ń ṣiṣẹ́. Gbogbo wa pátápátá báyìí ní kálukú níṣẹ́ wọn lọ́wọ́. Mo níṣẹ́ tí mo fi àárọ̀ mi kọ́. Ṣé ó ti yé yín? Mo ní iṣẹ́, kì í ṣe iṣẹ́ èèyàn kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta tí mo fi àárọ̀ mi kọ́. Wípé eléyìí ò ṣe o, bóyá eléyìí á ṣe. Mélòó ni Ajani Bello? Sorry, tínú bá ti ń bí mi, ṣé ó ti yé yín? Mélòó ni Sheikh oníwàásí àgbáyé? Mélòó ló kọ́ nínú iṣẹ́? Ẹ béèrè lọ́wọ́, torí pé ẹ̀yin lè máa sọ pé mo wà disrespectful. Ṣé àwọn ò wà disrespectful all his life? Gbogbo ìgbésí ayé wọn ni wọ́n fi wà disrespectful fún àwọn tó ní ilẹ̀ tí ẹ̀ ń fi ẹsẹ̀ yín tẹ̀. Àwọn tó tẹ̀lẹ̀ yẹn dó. Àwọn tó jagun tí wọ́n fi ẹ̀mí dígun lórí ilẹ̀ yẹn. Òun tẹ̀lẹ̀ yẹn ó dẹ̀ insult wọn lórí ìkọ́ wọn. Ṣé aṣọ nìyẹn? Ṣé aṣọ ni Muyideen Ajani Bello? Ṣé aṣọ rẹ̀ nìyẹn? Ẹ béèrè kí bàbá Sheikh Muyideen Ajani Bello, Muyideen àbí kí lorúkọ wọn, kí wọ́n gbé àwọn àrọ́mọdọ́mọ wọn, ọmọ wọn, wọ́n ti lọ́mọ ọmọ, kán gbé wọn, kán tò wọ́n síta. Èwo nínú wọn ni nínú àwọn ọmọ yẹn ni wọ́n ń ṣe ajáná sí kiri lẹ́yìn gbogbo àwọn àfáà? Mélòó nínú àwọn ọmọ bàbá ló ń ṣe ajáná sí? Ọmọ ẹni ẹlẹ́ni mélòó ni bàbá ti fi ṣe ajáná sí? Mélòó nínú àwọn ọmọ bàbá ló di oníwàásí bíi ti bàbá, ló di alágbe bíi ti bàbá? Mo rò pé iṣẹ́ agbe yẹn ó yẹ kán ṣe kán fi lọ́mọ lọ́wọ́ ni, wọ́n ò lè fi lọ́mọ lọ́wọ́. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ babaláwo, àwọn ń ṣe wọ́n fi lọ́mọ lọ́wọ́ ni. Wọn ò sì fọmọ ẹnikẹ́ni ṣẹrú bíi tiyín. Ọmọ tí ń wá kọ́ tó wá ń kọ́ṣẹ́ babaláwo, wọn ò lù lálùpa bíi tiyín. Àwọn bàbá wa oníṣègùn bẹ́ẹ̀. Ọmọ tó wá kọ́ṣẹ́ ìṣègùn, wọn ò lù lálùfẹ́ ẹ̀kú bíi tiyín. Wọn ò fi tèpètèpè bá lò bíi tiyín. Àwọn eléwé ọmọ ń bẹ́ẹ̀, the same thing. Àwọn ìyá wa wà ń bẹ̀. Gbogbo nǹkan wa nínú ìṣẹ̀ṣe là ń ṣe tá à ń fi lọ́mọ lọ́wọ́. Mélòó nínú yín? Àwọn ọmọ tí wọ́n ń ṣe ajáná sí tó ń tẹ́ sọ̀rọ̀ èèyàn kan tí wọ́n bá gbé yín, wá bá yín gbé lóhùn òkè tí gbogbo gògògóńgò wọn, gbogbo iṣan ọrùn wọn máa nàró báyìí. Mélòó nínú àwọn ọmọ yín ló ń ṣerú ẹ̀? Ṣé rí pé kà nìyẹn ẹ̀jẹ̀ ṣe ti yín bẹ́ẹ̀? Ṣé rí pé kà nìyẹn? So tó bá jẹ́ wípé aṣọ rẹ̀ lẹ̀ ń pe Ajani Bello, tó bá jẹ́ pé aṣọ rẹ̀ lẹ̀ ń pe Sheikh Muyideen Ajani Bello, mi ò fẹ́ nírú aṣọ yẹn. Kámbélé tàsé, ẹ wá wọnú ẹbí mi. Kò sí ẹbí tí ò ní tiẹ̀ o, ṣùgbọ́n ẹ wá wọnú ẹbí mi. Bá ṣe ń wora wa lọ́nkàn yẹn, bó ṣe ń rí mi bíi prodigal daughter yẹn, bó ṣe ń rí mi torí pé àwọn mùsùlùmí làwọn ẹ̀mí dẹ̀kẹ̀rẹ̀, mi ò lè ṣe lẹ́dàá mi kọ̀, orí ìyá mi kọ̀, orí bàbá mi kọ̀, orí mi kọ̀. Mi ò lè ṣe mọ́ láyé. Olódùmarè má jẹ́ ń rí àpadà sórí burúkú. Ẹ wá lọ wò wọ́n ta sánsán ju yín lọ. Kì í ṣe pé wọ́n tọrọ bárà débẹ̀ o. Òògùn wọn ni wọ́n fi ṣiṣẹ́. Gbogbo àárọ̀ ọjọ́ wọn báyìí wọ́n fi ṣiṣẹ́ ni. Wọ́n ò fi tọrọ bárà káàkiri. Àgbégbèmí tẹ́ ń pè ní Ajani Bello, tẹ́ ń pè ní Sheikh Muyideen Ajani Bello. Àgbé ó gbèmí. Òun ló gbé dúró, ó jẹun èpè sanra ni. Ó farun wájú pọ̀ mọ́ tìpàkọ́ tó fi dé level tó dé yẹn. Irọ́ yìí ni.
irọ́ yìí ni ó ń hun irọ́ tó bá jẹ́ pé iṣẹ́ náà nìyẹn náà iṣẹ́ ńlá ni ó ń hun ìfàtì ẹni tí wọ́n ń pè ní irọ́ gan tún bẹ̀rù ẹ̀ pé kí ló dé ìwọ tún hun kíní ìjù mi lọ ó ń hun irọ́ ni kò sí òótọ́ kan báyìí lẹ́kẹ̀ẹ́ ìyá ẹ̀ ṣe rí ẹ̀yin tẹ́ ń bú mi lẹ́ máa tún máa jẹ́ kí etí bàbá yín máa gbọ́rọ̀ ẹ gbé bàbá yín bọ́ síta kó wá sọ fún wa iṣẹ́ tó ti fi àárọ̀ ẹjọ́ ẹ̀ ṣe tẹ́ ń sọ pé wọ́n láṣọ rí lórúkọ bíi ti bàbá yín aṣọ rádà tánú aṣọ òfò tánú aṣọ ọ̀yà tánú aṣọ ẹ̀sìn tánú atọrọ bárà tánú alápá má ṣiṣẹ́ alápá ake tánú. ẹ̀yin fẹ́ kán respect bàbá yín disrespect àwọn bàbá ńlá kú bàbá wa ni ẹ̀wọ̀n ṣe age mate mi yes àwọn bàbá ńlá kú bàbá wa tán disrespect ṣé wọ́n jọ dójú gbà ni ta lẹ gbẹ́ wọn nù gbogbo wọn a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni ẹ̀yin náà ẹ wá lọ ń gbé àwọn bàbá wa bọ́ síta ìtẹ̀yìn ṣe òjò wa lójú ẹ̀yin ó ti pẹ́ tẹ̀yìn tí ń bú àwọn bàbá ńlá wa ó ti mọ́ wa lára wọ́n ní tẹ́wé tó bá pẹ́ lára ọṣẹ ó ti máa di ọṣẹ ẹ rí mi ó ti di tẹpọ́n mọ́ wa lára ẹ̀yin ló ṣe ń gbòdì lára yín torí pé ẹ̀rí rú ẹ̀rí kò ṣẹlẹ̀ rí ó bá yín lójijì ó bá yín lábo ẹ mọ̀ kó máa padà ṣẹlẹ̀ àwa ń tiwa ó ti mọ́ wa lára ẹ wá lọ gbé bàbá ẹlẹ́bùú gbọ̀n bọ́ síta ẹ bá mọ ibi tí bàbá ẹlẹ́bùú gbọ̀n ń gbé gbọ̀n kẹ wọ́nú ilé kẹ wọ́ wọn bọ́ síta tábàrà yín bá gbé tó ti yé yín tó bá ti ká yín lára kò ká yín lára tó ní torí kò ká yín lára tó lẹ ṣe ń gbé fọ́tò wọn sórí kinní kò ká yín lára tó bá ká yín lára ẹ lọ lé bàbá ẹlẹ́bùú gbọ̀n fúnra wọn ẹ lọ máa wọ́ wọn bọ́ síta tágbára yín bá ti gbé táwọn náà bá ti dúró kẹ wá wọn bóde torí bí táwa máa wà rí ẹ jẹ sọ́nọ́fà bíṣìyà ẹ tí mọ mẹ̀mẹ̀